kan lọ àbí bẹ́ẹ̀ kọ́ wo gbogbo tó ń ṣe gbogbo ẹ̀ lọ́ọ́ bá sórí kíní orí rẹ tó fi wérí iná kẹwù. Why are you wicked? Oh, wicked kankan mo rò. Ó dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ wa la mọ ìyá Grace Oyin Adéjọbí eléyìí tó kópa lead role nínú eré àgbéléwò Ẹran Ìyá Òṣogbo lọ́dún 1999. Ìyá Grace Oyin Adéjọbí kí ló ṣẹlẹ̀ sí ìyá? Ìròyìn kan jà ràyìnràyìn níkànnì ayélujára. Wọ́n ní ìyá Grace Oyin Adéjọbí wọ́n ní ìyá ti wọ káàlẹ̀ sùn. Ṣé lóòótọ́ ni àbí ìròyìn òfegè ni? Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin oníjọ́ bá tẹ subscribe button, oṣù November kò ní kó wa lọ́mọ lọ, kò ní kó wa láyà lọ, kò ní kó àwa gangan lọ. Tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ pé Facebook àwọn ènìyàn Facebook ó dàbí ìgbà pé torí mi ò mọ̀ bí táwọn tí máa ń rí ìròyìn òfegè tiwọn. Kò sí nǹkan kan tó ṣe màmá Oyin Adéjọbí. Kókókó làárọ̀ tá a lè tá a bá sì ń sọ̀rọ̀ nípa àwọn eléré orí ìtàgé tó dàgbà jù, ṣe mọ̀ pé bàbá Charles Olúmọ èèyàn Àgbákò ló dàgbà jù tẹ́lẹ̀, ṣùgbọ́n bàbá ti jọ́lọ̀ nípè. Ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìyá Grace Oyin Adéjọbí àwọn ni wọ́n sì tún dàgbà jù. Nǹkan kò ní sẹ̀mí màmá ti pé 95. I wish you happy birthday.